ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti bàbá wa kábíyèsí ọba Ghandi Ṣọ̀ún t'Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ àwọn méjèèjì ọ̀rọ̀ wọn yéra wọn. Bí ó bá sì yé àwọn méjèèjì ní tó ń kálukú ṣe ó yé, ṣùgbọ́n àwọn tó ń dùn mí fún jù ní àwọn ọ̀dọ́ inú ẹbí Ayílára. Kí ni ń dùn mí fún wọn ni pé wọ́n lajúlẹ̀ wọ́n sì ń wòran táwọn bàbá tó bí wọ́n fi ń jẹ èso. Sọ wáyé wọ́n lajúlẹ̀ tí bàbá wọn fi jẹ̀sọ́ tán tẹ́ pé ńgbà tó tí ó bá wá yá èèyàn wà mọ́ kan wọ́n wà mọ́ ké gbàjarè. Ṣùgbọ́n ìtọ́jà ọmọ sọ lé ní pé nígbà tí ó bá dìgbà náà àwọn kan wà tí wọ́n mọ̀ fi káánu pé ọmọ ṣe o, kàkà kí káti ẹ̀wà rẹ̀ ni pé wá sákèésì ńgbà náà bóyá àbá ti ẹ̀ gbọ́ àkíyèsí láwọn ń pè yín sí yìí o. Gbogbo ẹni tí ọba ti kópa níbi bí wọ́n ṣe yẹ ẹnìkan sá kò lè mórí bọ́ ńbẹ̀. Ọba tó ní ẹ̀mí mo fi búra, bóun gangan fún rẹ̀ bá mórí bọ́ ọmọ tó bá bí kò lè mórí bọ́ ńbẹ̀. ní tí mi fi wá dùn ni pé mo wọnú ẹbí Ayílára yẹn, àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan kàwé ńbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kàwé. Àdánwò tí wá ń bẹ ni pé ṣé gbogbo ọ̀dọ́ tó kàwé ṣé gbogbo wọn ni wọ́n ti rí ibi jókòó sí? Bẹ́ẹ̀ bá tiẹ̀ ti rí ibi jókòó sí, àwọn tí wọ́n tó ń bọ̀ lẹ́yìn yín kọ́tán náà jáde lọ ta tí wọ́n lọ mọ́ wá ọ̀nà gbàjẹgbàmọ́ látara ìwé ẹ̀rí tí wọ́n ní lọ́wọ́. Ṣé irú gbá tí ẹ fi san fún tẹ́fẹ́ fi san fún Dr. Sheikh Toliat Yunus Ayílára yìí ṣé wọn ò nípa àfisàn fọmọ tí náà? Kódà nínú ìlú tẹ́ wà náà gẹ́tọ́ Ògbómọ̀ṣọ́ ti tẹ́ wà gangan wọ́n pa àsan fáwọn ọmọ yín. A rí inú àwọn tẹ́jọ wà tẹ́ pé wọ́n ń tì yín gẹ́gẹ́gẹ́gẹ́ nísìn tẹ́pà náà wọ́n padà pa àwọn ọmọ yín tán pé gbẹ́nu sọ́hùn. Ìbọn bàbá rẹ̀ wà náà tó ṣe tọ́dìtẹ̀ Toliat níjó ni wọ́n pa àpà àwọn ọmọ yín tán bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá mẹ́rin lọ mọ̀. Torí pé tó wà nínú àṣà Yorùbá ni pé téèyàn méjì bá jọ sọ̀rọ̀ ẹnìkan àbẹ́yàn mẹ́ta bá jókòó níbi kan tí wọ́n á dọ̀rọ̀ ẹnìkan lẹ̀ tí kan bá ti kúrò lára wọn tó bá yẹ kéèyàn méjì ń wó tún dọ̀rọ̀ ẹni tó dìde hùn wó tún dọ̀rọ̀ tiẹ̀ náà sọ tó tún yàtọ̀ sí ti ẹjọ́ sọ kó tó dìde. Kódà tó yẹ pé láburú wó tún sọ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ wá jẹ́ kí n tó máa lọ. Tẹ́ bá lẹ́ẹ̀ní gbọ́ ẹ̀ẹ̀ní gbà ẹ rántí pé Yorùbá ló sọ pé ọmọ ẹni ò ní burúburú ká lè fẹ́kùn pajẹ́ o. Lóòótọ́ Ìmáàmù Yunus Ayílára wọ́n já kíkanjú wọ́n sì jọ lọ́kàn wọn le, ṣùgbọ́n à ń bẹ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ kó bá ní rọ ọkàn wọn. Wọ́n jẹ́ nìkan tó le tọ́kàn wọn le, ṣùgbọ́n yẹn náà kíyèsí tó bá jọ ọmọ tẹ́ bí nínú pàápàá ìwọ bàbá tó síwájú àwọn tí ń gbìmọ̀ ọ̀tẹ̀ yìí láti yọ ìmáàmù yìí tó bá jọ ọmọ rẹ tó bínú ni ṣó ní kó kú ni àbó ní kó rùn àbó ní kó dèrò ẹ̀yìn torí pé wà rẹ̀ le bí. Ìwà rẹ̀ tó sì le náà ni lórí òdodo ló le sí, ṣùgbọ́n arọ ọ̀pọ̀lọpọ̀ kò tọrọ. Ojúlówó ọmọ Yorùbá ìmọ̀ lèmi fẹ́ gbà yín o, ẹ má sọ dìjà o. Bẹ́ẹ̀ bá sì sọ dìjà agúngún tẹ̀tẹ̀ kọ̀ọ̀kan mi mo sọ ọmọ ìlú yín. Ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé bá lọ àbọ̀ ń bọ̀, bógún bá jẹ lọ ọgbọ̀n ń jẹ bọ̀. Pàṣán tá a sì fi nà ìyálé lénìí ọ̀ ń bẹ lórí àjà fún ìyàwó náà kèétí kú òun bẹ́ẹ̀ òun náà padà jẹ́. Ojúlówó ọmọ Yorùbá ẹ̀yin yẹn mi á tún máa pàdé.